tó fi dé foreign ní oyèza bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá eré orí ọ̀dàn aláfọwọ́jù sínú apẹ̀rẹ̀ yẹn basketball aláfigigbá abíbílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀nà ìdán lọ lórí ìkànnì Crest 91.1 FM Ìbàdàn 11 a.m. to 12 p.m. Monday to Saturday Mr. Dalok ìjọba sport mọ́fẹ́gìrì Ìbàdàn ẹ ti gbàlejò ayọ̀ fàlàyé àti kéde àbí polongo ọjà ẹ pè tẹlifon 0814-063-4266 ìdán lọ kíjọba sport máa fọhùn sókè pẹ̀lú àwọn lámbà tó gbéná kárí. Victor James Osimhen agbábọ́ọ̀lù Super Eagles ilẹ̀ wa Nàìjíríà tó jẹ́ pé inú kọ́tù Napoli tó dàbí Èkó inú ìdíje ìtàlá Serie A lọ́hùn ló ti ṣe dáadáa ń bẹ̀. Ṣé ẹ fẹ́ gbọ́ Victor Osimhen lọ́wọ́ yìí òun ló tún jẹ́ agbábọ́ọ̀lù kejì ni tá a bá ń sọ nípa àwọn tó jẹ́ pé wọ́n fò jùlọ. Àwọn tí wọ́n fò wọ́n fi orí gbá bọ́ọ̀lù wọnú àwọn Victor James Osimhen òun ló tún wà nípele kejì báyìí. Ìjẹ́ ńlẹ́mọ̀ wípé nígbà kan rí CR7 òun náà ló wà nípò kejì àmọ́ ní báyìí Victor James Osimhen ó ti lè bá ó ti kọjá rẹ̀ ó yá pápápá fi káyọ̀ tọmọdé òun náà ló ṣe ń lékè torí pé lọ́wọ́ yìí fi káyọ̀ tọmọdé lórí ìgbéléwọ̀n bó ṣe fò ní bó ṣe fògbá bọ́ọ̀lù wọnú àwọn ó ti ní àkọọ́lẹ̀ pẹ̀lú 263 centimeters àmọ́ Victor James Osimhen tiẹ̀ òun náà tún ní àkọọ́lẹ̀ 258 centimeters ìyẹn ò ní fi yín ṣàwátì ẹ̀yìn èèyàn CR7 ní gbòòrò ayé ṣe é rí CR7 lọ́wọ́ yìí òun ló wà ní nọ́mbà 3 torí pé òun náà tún ní àkọọ́lẹ̀ 256 centimeters gẹ́gẹ́ bó ṣe jẹ́ eléyìí káfíńhàn kíra wa náà ni àkíyàn kó ojúmọ́ mọ́. Lórí ètò yín ètò wa idán lọ ni níkànnì bàbá ìkànnì Crest 91.1 FM nìbàdàn ní àyín kìí mọ̀ ọ́n ṣeré Olúṣọlá Àlàbí ìjọba sport ló kọ́ mi Àdìgún òòṣà ìjọba sport káàkiri àgbáyé káàbàtà ọ̀gá ńlá sport the brand ambassador fún gbogbo ilé lórí ètò yìí láti jọmọ ìjára wa tán gbéra wa rìn dáadáa bí nǹkan ṣe ń lọ bó ṣe ń bọ̀ bákan náà lágbèrè ìdárayá ó yá mi ò ní fi yẹ́sà wá tì bóyè gádí òyà èmi àti ètò tòní àjọṣe ni wàhálà kò dẹ̀ níbàjẹ́ bákẹ́ náà wẹ̀wẹ̀ àwọn sàbẹ̀ mi ńláńláńláńláńlá wọn tún ti wà kándọ̀ ó yá láti bẹ̀ kí lẹ fi ń gbọ́ mi níbo lẹ ti ń gbọ́ mi ṣé fóònù tó ní FM òun mo fi ń dún sí létí ni àbí káàtì ṣé lè kó lẹ ti ń gbọ́ ní àbórí ọ̀kadà àbínú mikra ó yí ẹsẹ̀ ẹni yàgò tó bá ti ká yín mọ́ ẹgbẹ́ mọ̀ níṣẹ́ wípé ìjọba sport one ó ti wà online ó yẹ pápápá àbájáde fẹsẹ̀wọnsẹ̀ lọ́kọ̀ọ̀jọ̀kan ibẹ̀ ni màá ti gbé àmọ́ ṣáájú ìgbà náà mo tún ti wà online lórí Facebook page wa lọ́hùn-ún Crest 91.1 FM kọ́má Ìbàdàn bákan náà wẹ̀wẹ̀ lórí péjì tèmi gangan lọ́hùn-ún lórí péjì mi lọ́hùn-ún lórí Facebook TikTok àti Instagram lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìjọba sport one lẹ́ẹ̀fi wà kàn bẹ́ẹ̀ ìjọba sport one òun lẹ́ẹ̀fi wà kàn bẹ́ẹ̀ ó yá láti bẹ̀rẹ̀ tètè tá a bá ń sọ nípa ìdíje SUG iléèwé olùkọ́ni onímọ̀ nípa ètò ọ̀gbìn àti ìmọ̀ ẹ̀rọ igbó ọ̀rà nípínlẹ̀ Ọ̀yọ́ ní àyín ó yẹ pápápá ni ṣé ìdíje SUG Cup eléyìí wọ́n ti bẹ̀rẹ̀ ó ti ṣe díẹ̀ àmọ́ ní jẹta ọjọ́ ajé Monday ẹ̀ka ti agricultural technology ní jẹta bákan náà àmì ayò méjì tán òun náà fi borí ẹ̀ka ti library and information science 2-0 ní kòlábùlà ó yá pápápá àkáǹtì pẹ̀lú ẹ̀ka ti bisadmin àwọn méjèèjì wọ́n jọ mú kan lẹ̀ ó di woro sí woro ó di gbà kó tọrọ ṣé ẹ fẹ́ gbọ́ ọmọ ayò kọ̀ọ̀kan wà ní wọ́n jọ gbá bákan náà níjẹta òun free technology àti SLT àwọn méjèèjì wà náà tún ni ìgbà tó tún di àná gangan ẹ̀ka ti kọ̀mpútà lánàá ẹ̀yọ́kan dóńdó ni o òun náà fi borí ẹ̀ka ti public admin gẹ́gẹ́ bó ṣe ń lọ nìyẹn lájà balẹ̀ lóní mọ̀nà wá. ó yá bákan náà lónìí ìfẹsẹ̀wọnsẹ̀ tòní ó dà ní báyìí wọ́n ti bẹ̀rẹ̀ láàrin tani àti tani animal health production àti ẹ̀ka ti fishery technology wọ́n ti bẹ̀rẹ̀ lónìí tó bá di aago kan ọ̀sán ìnígbẹ̀rẹ̀ ọ̀sán pọ̀ gàrígàrí wá sí omi ọmọ nífowó ṣe o mẹkáníkà ẹnjìnírìn láago kan ọ̀sán ìnígbẹ̀rẹ̀ àwọn àtikọ̀ ti agricultural technology làwọn méjèèjì
wàá jọmọ ta kàngbẹ̀ni kò wá tán síbẹ̀ aago 3 ọ̀sán yìí ní bákan náà kége. Rural Employment láago 3 ọ̀sán yìí ní àwọn àti ẹ̀ka ti Agrobao Environmental Engineering làwọn méjèèjì wọ́n jọmọ mú nǹkan lẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń gbé sí mi létí ọ̀gbẹ́ni Tìjání Emmanuel Fẹ́rànmi Eblem tó ń jẹ́ SUGPR nílé ìwé ọ̀hún gẹ́gẹ́ bó ṣe ń gbé sí mi létí ó lèmi náà farabalẹ̀ jà yín sí bẹ́tà ó yá láti bẹ̀ eré tètè ṣe é mọ̀ pé ìdíje líìgì àwọn obìnrin mò ń sọ nípa Nigeria Women Football League ìdíje yìí ọ̀sẹ̀ bíi mélòó kan wọ́n dá dúró wọn ní bírèkì ni àmọ́ lẹ́ni gangan èní ọjọ́ kẹjọ oṣù kejì wọ́n tún ti bẹ̀rẹ̀ padà ó yá ní pápá ní mọ̀nàwá tó bá dago 4 òní bẹ̀rẹ̀ Delta Queens FC lónìí àti Bayelsa Queens FC láwọn méjèèjì wọ́n ti jọmọ fàtíà náà Ọ̀ṣun Bay FC lónìí nílùú Òṣogbo ìyẹn nípínlẹ̀ Ọ̀ṣun lọ́hùn àwọn atikọ̀ ti Atlant Queens FC láwọn méjèèjì wọ́n tún jọmọ fà á Rivers Angels àti Royal Queens FC lónìí ni Abia Angel FC lónìí àti Nasarawa Amazon Adamawa Queens FC lónìí àti FC Robo Queens. Conference Queen lónìí àwọn àtikọ̀ ti Igbo Angels gẹ́gẹ́ bó ṣe wà lákọọ́lẹ̀ ní ẹkùn rẹ̀ ní yípadà ó yá láti bẹ̀ eré tètè ó tún dìbò nìyẹn. Tá a bá ń sọ nípa ìdíje ti cricket ìdíje aláfigigbẹ́yìn lórí koríko cricket ló ń jẹ́ bẹ́ẹ̀ under 17 ṣe é fẹ́ gbọ́ ṣe é rí ìdíje léyìí February 15 to 19 oṣù tá a wà nínú ẹ̀ yìí òun gangan ló yẹ kó ń gbá fáínà rẹ̀ àmọ́ ṣe é fẹ́ gbọ́ àwọn àjọ tó mójútó ìdíje yìí wọ́n ti kéde o wọ́n á ti kéde wọ́n ní wọ́n ti sún wájú ọjọ́ tó máa gbá láti ìmọ̀ gẹ́gẹ́ bó ṣe ń lọ lájà balẹ̀ ló ní mọ̀nàwá nìyẹn ó yá láti bẹ̀ bákan ní ẹ̀wẹ̀wẹ̀ mo tún gbéra tán mi ò lẹ́bọ́dì mọ́lẹ̀ ìdíje ti tennis eléyìí tó wà fún àwọn tó wọ́n ní ìpèníjà lágbo ara eléyìí tó ń pè ní wheelchair tennis tour ìdíje lẹ́yìn Àbújá náà ti gbà lánàá ó yá pápápá àwọn obìnrin sóbìnrin ní ìpele obìnrin lánàá Kàfáyàtò Mísòrè ó jà fitafita ní láti na ojúgbà rẹ̀ nínú ìdíje lẹ́yìn ṣe é fẹ́ gbọ́ ojúgbà rẹ̀ yìí mò ń sọ nípa tani ó ń sọ nípa àwọnẹ̀ ọmọ orílẹ̀-èdè Morocco gẹ́gẹ́ bó ṣe nà ó nà ní sẹ́ẹ̀tì méjì ni gẹ́gẹ́ bó ṣe lọ ní ìpele àkọ́kọ́ ó kọ́kọ́ jẹ ojú ẹ̀ pẹ̀lú 7-5 ìpele ẹlẹ́ẹ̀kejì bákan náà ó tún jẹ ojú ẹ̀ pẹ̀lú 7-6 7-3 gẹ́gẹ́ bó ṣe lọ ṣe é fẹ́ gbọ́ lópin ìdíje ọ̀hún lánàá Kàfáyàtò Mísòrè ó ní ìjáwé olúborí eléyìí ó ń dẹdikéètì ẹ̀ ní o fáwọn kọ̀líìgì tó kù gẹ́gẹ́ bó ṣe lọ ìdíje ti CAF Champions League bákan náà ṣe é fẹ́ gbọ́ bọ́mẹ̀ni bá dánlé tó bá tún dá ń ta standing ovation òun ló yà fún ni adíáfúnta ni àánayọ ìwú àlà ṣe é mọ̀ pé ọmọdé yìí inú kan ti Velocitas lórílẹ̀‐èdè Algeria lọ́hùn ibẹ̀ gángan ló ti ń jàyè ìfọ́rí ńbẹ̀ àmọ́ lọ́wọ́ ìlópin ọ̀sẹ̀ nígbà tí kọtí Velocitas yìí kan náà táwọn kojú kọtí Zamalek lórílẹ̀‐èdè Egypt òun náà ti make list ó ti make list wọ́n jọgbà ni gẹ́gẹ́ bó ṣe wà lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ bá ti mọ̀ ẹ̀jẹ̀ ń jà yín tán ìdíje ti World Cup Club World Cup ṣe é mọ̀ pé lálẹ́ àná ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ wáyé tá a máa ń sọ nípa ìpele semi-final ni níbi tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Al Hilal àti Flamingo lánàá àwọn méjèèjì wọ́n jọ mú nǹkan jẹ ńlẹ̀ àmọ́ lọ́wọ́ yìí àmì ayò 3-2 oníkan ti Al Hilal náà fi borí kan ti Flamingo gẹ́gẹ́ bó ṣe jẹ́ eléyìí gẹ́gẹ́ ló wá fún Al Hilal ní àǹfààní láti jẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àkọ́kọ́ láti Saudi Arabia lọ́hùn tí ó lórí ọ̀fẹ́ ni láti dé ìpele final ìdíje náà ó yẹ jẹ́ ìjà yín tán ṣé ẹ ti gbàgbé ni wípé ní ọdún 1957 lọ́hùn ní ìdíje gíga ó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ gangan ní sàn-án lọ́dún náà lọ́hùn ní ìdíje ìbẹ̀rẹ̀ nígbà náà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Corinthians àwọn ni wọ́n jẹ́ ojú ikọ̀ ti Vasco da Gama pẹ̀lú 4-3 ní lórí ìgbéléwọ̀n penalties olíwòmí ń gbà sí ọ láti bẹ̀ lọ mo tún sún wájú ìdíje Formula 1 ẹni tó jẹ́ ààrẹ fún wọn lọ́hùn mo sọ nípa tani
Stefano tó jẹ́ ààrẹ wọn lọ́hùn-ún ó ní gbogbo ètò títò òótọ́ ni wípé àwọn ò fẹ́ ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà àmọ́ lọ́wọ́ yìí ààyè gbà yín láti sọ nǹkan tẹ́ ẹ bá fẹ́ tó bá jọ mọ́rọ̀ òṣèlú àmọ́ ẹ mọ tẹ́ ẹ mọ̀ sọ lórí social media gẹ́gẹ́ bó ṣe jẹ́ eré tètè mọ̀nà kàì ìdíje ti basketball ó yá mi Olivia Sawati ọmọ ológo ńlá ni ó dúró tán kò ga tán mò ń sọ nípa ta ni LeBron James ṣe é mọ̀ pé LeBron James yìí kan náà àgbáwo ni àmọ́ lọ́wọ́ yìí ó ti ní àkọọ́lẹ̀ ńlá ni o tá a bá sọ pé àkọọ́lẹ̀ ẹni tó ní pọ́ìntì jù ni tá a lè pè ní góòsì jù nínú ìtàn ìdíje ti NBA àmọ́ ju gbogbo ẹ lọ Kareem Abdul-Jabbar yìí kan náà òun gangan ní àkọọ́lẹ̀ rẹ̀ kún jùlọ àmọ́ lọ́wọ́ yìí LeBron James ó ti fi ilẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ torí pé lánàá nígbà tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Los Angeles Lakers tí wọ́n fìjà pẹ́ta pẹ̀lú Oklahoma City Thunder lánàá ibẹ̀ gángan ní LeBron James yìí kan náà ló ti lórí ọ̀fẹ́ àǹtàǹfààní jùlọ ni láti fi tàn balẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ó yẹ láti bẹ̀ ẹ̀yà tún gbéra tán ẹni tó jẹ́ media officer fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Ọ̀ṣun Base nípínlẹ̀ Ọ̀ṣun lọ́hùn-ún bó ń sọ nípa tani comrade Olúwaṣeun Ọmọlọ́lá lórí ètò fún tòní àjọsọ ni bóò ní nǹkan ṣe ń lọ ìmúrasílẹ̀ gangan nísànsán fún ikọ̀ tí Ọ̀ṣun Base ṣe é mọ̀ pé látẹ̀yìnwá wọ́n da àmọ́ lẹ́nu àìpẹ́ yìí wọ́n ń jẹjú wọn back to back ni bóò ló ṣe fẹ́ jẹ́ ṣó ti wà lórí ìlà ṣó ti gbé ti gbé ẹjá tún fìyẹn lẹ̀ torí pé lọ́wọ́ yìí ìdíje ti World Cup tọdún 2030 ṣe é mọ̀ pé ohun tá a ṣe ní ọ̀la èní gangan láti máa ń pète rẹ̀ lẹ̀ ni. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé orílẹ̀-èdè Argentina, Chile, Uruguay, Paraguay àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí kan náà wọ́n ti sọ o wọ́n níṣẹ́ ìfẹ́ gbọ́ ìdíje World Cup yìí tọdún 2030 àjọjùmọ̀ host ẹ̀ ní gẹ́gẹ́ bó ṣe wà lákọọ́lẹ̀ lóní belenga lóní pápá lóní pápá. a ṣe ń retí ìpè ẹ̀ náà tí ò bá ti wọlé ṣó ti wọlé àbí ó ti wọlé ó yá pápápá ó tún di ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City. ọ̀rọ̀ akínyẹn kú ojúmọ́ ẹ̀ka àrọ̀ ọ̀gbẹ́ni Ṣeun Ọmọlọ́lá media officer fún Ọ̀ṣun Base nílùú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun akínyẹn kú ojúmọ́ ẹ̀ka àrọ̀. ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ àkí gbogbo àwọn èèyàn wa níbi tí afẹ́fẹ́ ètò yìí ń fẹ́ dé o àti gbogbo àwọn èèyàn wa ní ìlú Ìbàdàn o. akínyí káàbọ̀ sórí ìkànnì bàbá ìkànnì Crest 91.1 FM Gálílì Olódó nílẹ̀ Ìbàdàn ẹjá gbéra pápápá torí àkó wa ní bí ọ̀sẹ̀ mélòó kan a ti rí pé ìdádúró bá ìdíje líìgì àwọn obìnrin nílẹ̀ wa Nàìjíríà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni nítorí pé a parí sáà àkọ́kọ́ ni ẹ wá lọ sinmi sáà méjì ló máa ń jẹ́ àwa lọ sinmi bá a ṣe parí ìpele àkọ́kọ́ la sinmi bí ọ̀sẹ̀ méjì ìpele kejì ó ń gbéra sọ lónìí. kódà ẹjá wo takuntakun Ọ̀ṣun Base látẹ̀yìnwá ní bí last season lọ́hùn ní sáà tó lọ lọ́hùn ẹ mọ̀ ń ṣe dáadáa àmọ́ ní sáà yìí wọ́n nà yín lé àtilé àtìtaná ti bojú yín jẹ́ wíìnì kan péré lẹ rí ní sáà yìí kí ló ń ṣẹlẹ̀. ṣe rí ní sáà tó kọjá lóòótọ́ a ṣe dáadáa ṣùgbọ́n ní sáà yìí a kì í ṣe pé a ṣe dáadáa a bẹ̀rẹ̀ dáadáa ni a bẹ̀rẹ̀ dáadáa ṣùgbọ́n a dúpẹ́ pé kì í ṣe pé líìgì ti parí àyè sì wà fún wa láti tún ọmọlúàbí wa ṣe àyè yẹn náà ni à ń bẹ̀rẹ̀ lónìí báyìí nígbà tí a bá ń kojú ikọ̀ Atlant Queens láti Òwèrì àní ìlú Òṣogbo. ṣe rí ara nǹkan tó fà á tí a ti ṣe dáadáa tó kò tẹ́ excuse fún wa ná ju pé a ṣe dáadáa náà lọ́tà sí nígbàgbọ́ pé a bẹ̀rẹ̀ sí ṣe dáadáa báyìí. ara nǹkan tó fà á tàbí ṣe dáadáa ni pé tàbá wàá rí i pé ìjọba tuntun ṣẹ̀ dé ni. so nígbà tá a bẹ̀rẹ̀ líìgì wa ìjọba tuntun ṣẹ̀ṣẹ̀ wọlé ni so wọ́n sì fi ẹsẹ̀ múlẹ̀ wọ́n sì fìdí múlẹ̀ dáadáa
ìyẹn wá jẹ́ kí a máa sáré kiri pé bó la yẹ fẹ́ rówó gbá bọ́ọ̀lù bó la yẹ fẹ́ rówó travel a máa yáwó a máa ṣe nǹkan kan ní so kò jẹ́ kọ́kàn papọ̀ sọ́nà kan ìyẹn àkọ́kọ́ èkejì ni pé tá a bá fẹ́ travel bí ká gbéra nírọ̀lẹ́ ká ṣe mọ̀ gbogbo kí ní àfẹ́ torí pé a tètè rí owó láti fi travel ni ṣùgbọ́n a dúpẹ́ báyìí pé ìjọba wọ́n ti jókòó dáadáa báyìí nǹkan ti yàtọ̀ báyìí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni nǹkan ti yàtọ̀ báyìí so láti òní lọ báyìí ìyàtọ̀ yẹn ó ti dé bá tíìmù Ọ̀ṣun Base torí pé lónìí pẹ̀lú ògo Ọlọ́run àánà ikọ̀ Atlant Twins tó fẹ́ wá ká wa mọ́lẹ̀ ni. ó dà ìjọba ti mí sí i lára báyìí nǹkan ti yàtọ̀ ju ìgbà tẹ́ mọ́ ń ráhùn lọ pé kò sówó. nǹkan ti yàtọ̀ ju ìgbà tá a bẹ̀rẹ̀ líìgì lọ tá a ti rówó. torí láwọn àkó kan a ti gbọ́ nínú ìtàn rí pé ẹ dúró lójú ọ̀nà ẹ̀sùn lè po mọ́jú nǹkan kan yẹn ti lọ ó ti di past tense àbí ká focus lórí tó wà lẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni ẹja gbà pé yẹn ti di àfẹ́yìntègún fi sọ irú ẹ̀ ò tún lè ṣẹlẹ̀ mọ́ pẹ̀lú ìjọba tó wà lóde báyìí. ó dà ìyún ó jókòó sẹ́gbẹ̀ẹ́ kan ẹ já wo bí nǹkan ṣe ń lọ torí pé ìfẹsẹ̀wọnsẹ̀ mélòó kan sẹ́yìn pápá ìṣeré Lanre-Lékè tó wà nílé Ògbólẹ̀ ti ń gbá àwọn matches yìí tẹ́lẹ̀ ẹ ti wá padà sí pápá ìṣeré ìlú Òṣogbo báyìí kí ló mú yín kúrò lóṣogbo tẹ́lẹ̀ kí ló mú yín padà. ká bá wò nígbà kan àwọn èèyàn tẹ máa ń fi fíìdì Òṣogbo ṣe ẹ̀yẹ̀ wọn ní orí eru ni nítorí pé ṣé bẹ́ẹ̀ lórí. nígbà kan bẹ́ẹ̀ lórí lóòótọ́ nígbà kan torí pé fíìdì yẹn ò dáa so àwọn àjọ tó wá mójútó líìgì obìnrin nílẹ̀ Nàìjíríà wọ́n ní fíìdì eléyìí àlegbà kẹ́ mọ gbá bọ́ọ̀lù bẹ́ẹ̀ torí fíìdì yìí ò dáa o ìjẹ́ wọ́n wá wò lọ wọ́n wò bọ̀ bólẹ̀ tí lè mọ gbá bọ́ọ̀lù wọ́n wò pé Lanre-Lékè nílé Ògbó òní fíìdì tó dáa náà fi gbé wa lọ sí Lanre-Lékè tàbá wá wò bọ̀ náà báyìí á rí i pé fíìdì Òṣogbo stadium yẹn ti wá under construction fún ìgbà díẹ̀ báyìí so àti wọ́n ń gbá bọ́ọ̀lù lórí rẹ̀ a rí i pé ó ti ṣe é gbá bọ́ọ̀lù lórí àwa kọ lẹ́tà padà sí àjọ tó mójútó líìgì obìnrin ìyẹn WFL wípé a fẹ́ padà sí ilé wa o lóṣogbo láti máa gbá bọ́ọ̀lù gbàtàn wà wọ́n á rí i pé ó sì kì í ṣe kó ti dáa tán púpọ̀ ṣùgbọ́n ó sì dáa ju ti tẹ́lẹ̀ lọ gíláàsì ti wà ń bẹ́ẹ̀ tá a bá wọ̀ ẹ̀sẹ̀ dáadáa gbogbo ẹ̀ ó ṣe dáadáa wọ́n ti wá dá wa padà sí Òṣogbo báyìí ní Òṣogbo City Stadium pé a lè máa gbá bọ́ọ̀lù níbẹ̀. ó dà ẹ já wo àwọn ọ̀rọ̀ nípa ìgbáyégbádùn àwọn agbábọ́ọ̀lù yín ọ̀rọ̀ ìgbà kan ọ̀rọ̀ bọ́ọ̀sì kò sí bọ́ọ̀sì bóò ní báyìí. bọ́ọ̀sì tá à ń lò òun náà ni a ṣì ń lò ṣùgbọ́n ìjọba ti sọ pé àwọn ò kọ́kọ́ bá wa tún ṣe ná dáadáa pé láìpẹ́ láì jìnnà à ń retí pé pẹ̀lú ògo Ọlọ́run jẹ́ kí wọ́n rántí wa tí wọ́n bá bẹ̀rẹ̀ sí pín àwọn ọkọ̀ kan fún Ọ̀ṣun Babes náà ní ọkọ̀ kan fún wa ní tàbá lè fún wa ní Marco Polo kan fún wa ní coaster míì tó gbẹ hánrán tó gbẹ tán pẹ̀lú láìlọ́n. bẹ́ẹ̀ ni ìyàtọ̀ wà nínú mọ́tò àti ọkọ̀ ìṣẹ̀dá ìta ń lò lọ́wọ́ báyìí mọ́tò là ń lò lọ́wọ́ báyìí ọkọ̀ lẹ ní ìdí tábà báyìí fún wa tuntun ọkọ̀ la bẹ́ẹ̀ ni ọkọ̀ la ní ìdí báyìí ọkọ̀ la ní ìdí báyìí. olúwa ó dà kò ní bàjẹ́ kí ni ká mọ̀ retí lẹ́nìí ẹ̀yin lẹ wà nílé. sẹ́rí líìgì tẹ̀ ti kúrò nípa ẹnìkan ló wà nílé ẹnìkan kọ́ ló wà nílé wọ́n ti nà yín mọ́lé rí nínàkúnà gidi. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n lónìí pẹ̀lú gbogbo bí nǹkan ṣe rí yìí tá a ti padà sí ilé wa torí ilé wa gangan ní Òṣogbo Township Stadium ibẹ̀ la ti ń tírèènì ibẹ̀ la ti gbogbo nǹkan so ìyẹn ò jẹ́ kí bọ́ọ̀lù òní ó yàtọ̀ sí ìta àti ń gbá tẹ́lẹ̀ bá a ṣe ń lọ ilé ogbó yẹn bíi páà ń gbá ó match away from home náà ni ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run lónìí tá a ti padà sílé báyìí tí káwọn olólùfẹ́ wa máa retí àti gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá náà ni pé Ọ̀ṣun Babes ó jáwé olúborí ó kéré tán pẹ̀lú àmì ayò 2 sódò. ó kéré tán 2-0. bẹ́ẹ̀ ni ó kéré tán 2-0. ṣé tá a bá tún pè yín lọ́la ká béèrè bí nǹkan bá ṣe lọ lónìí ṣé lè jẹ́ wa bóyá kò sẹ́nu rẹ̀ ṣé dáhùn. ẹ mọ̀ tún já padà sẹ́yìn yóò ṣẹnu rẹ̀. ó dà ń jẹ yín. ó dà ẹ ṣeun gbẹ bá ń dá ọkọ yín lẹ́ẹ̀kan sí ká máa yọ̀ǹda yín sá. orúkọ mi ni Olúwaṣeun Ọmọlọ́lá tí mo jẹ́ media officer fún Ọ̀ṣun Babes FC. ó dà ẹ bá káwọn ará Ọ̀ṣun o. wọn àgbọ̀ ẹ ṣé gan-an. ẹ ṣeun.
ó yá láti bẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ tẹ̀kan yẹn títẹ̀kan yẹn láàrin ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Conference Queen àti ibom agent ṣe rí ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí ọjọ́ ẹtì Friday ọ̀sẹ̀ yìí gangan February 10 òun ló máa wáyé kìí ṣe ní ẹ má bínú ó yá láti bẹ̀ lóní pápápá ṣe é mọ̀ pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City lọ́wọ́ yìí àwọn náà ti mọ World Cup ni o wọ́n fẹ̀sùn kàn wọ́n lóòótọ́ bọ́n ṣe wá fẹ̀sùn kàn wọ́n yìí tá a bá ń sọ nípa àwọn àgbà lọ́yà nílẹ̀ Gẹ̀ẹ́sì lọ́hùn wọ́n ti lọ gbà á ó ń sọ nípa ta ni Lord Panic náà lọ gbà báyìí láti wá defense kéèsì wọn àmọ́jú gbogbo ẹ lọ ẹja bọ́ sí gbòòrò ayé sẹ́ẹ̀. ẹ̀já bọ́ sí gbòòrò ayé sẹ́ẹ̀ ká gbọ́ nǹkan táwọn èèyàn sọ nípa ẹ̀sùn tó fi kan ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City mo kí yín ẹ kú kalẹ̀ ìjọba sport ò lọ a sì wà lórí ẹ̀ idán sì ń lọ ó ń lọ kò dúró. ẹ kú ìtẹ́tí sí idán sì ń lọ ìjọba sport sì wà láì. orúkọ tèmi ni Samuel tẹ́mọ̀sí Samshine gẹ́gẹ́ bí intimacy ti ṣe ó burú jáì àwọn ẹ̀ka wo ohun tí Juve náà ṣe 15 point náà yọ lára point Juve èyí tí Juve náà ṣe ló yẹ ká ṣe fáwọn náà ó máa fi kọ́ àwọn other club ní ọgbọ́n Chelsea fans lèmi gbogbo tá ṣe yẹn agbé Africa náà ti ṣerú ẹ̀ wọ́n máa ní Africa burú gan wọn corruption wa àwọn gẹ́gẹ́ tí wọ́n bá ṣe ìtàn ṣe yẹn tí wọ́n bá fọ́n ìtàn bá sanction wọn àwọn club ìpínlẹ̀ náà wọ́n máa wùwà tí ò dáa. orúkọ tèmi ni amúṣan Topland Man City ìjìyà tó bá tọ́ tó yẹ kí wọ́n fi jẹ wọ́n torí ọ̀rọ̀ wọn dàbí ìgbà téèyàn fi èrò gba ìbùkún ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ṣe wọ́n ti ń ṣe sẹ́yìn but mo bí pé àsìkò ẹ̀san ló tó fún wọn yìí ó jẹ́ 10 point ni kí wọ́n yọ nú point wọn ni ó jẹ́ kí wọ́n á bánu wọn ni ó jẹ́ kí bóyá mo ṣàmọ̀ wípé ìjìyà tó bá yẹ kán fún wọn kán fún wọn. orúkọ mi ni Yomi sóòtọ́ ìbọ̀jú mọ̀ sí Yomes ní olódó ní Galilee tí bá ti gbọ́ pé wọ́n fẹ́ sánsan pẹ̀lú ìwà tí wọ́n hù yẹn so a kàn wò ó pé kí FA England tí wọ́n bá ní pé bí Man City ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n yẹn kó fi ṣèdájọ́ wọn yẹn ó lè affect England yẹn náà torí pé ara Man City ara top náà ni top 4 tá a máa jà sí pé wọ́n fi máa respect England náà ó pé báyìí ní nínú Champions League yẹn ó pé nínú àwọn 4 tó bá wá láti England yẹn so wọ́n sá máa wọ̀ ní quarter final láti wọ sí Champions League tàbí yẹn kan náà èmi ò bá rò wípé bóyá kí wọ́n yọ point wọn ṣùgbọ́n báyà kí wọ́n dá wọn padà sí relegation yẹn tàbí kí wọ́n gba gbogbo trophy yẹn ìyẹn ìjìyà yẹn á ti pọ̀ jù. ìyẹn lájà balẹ̀ nìyẹn òye bákan náà wẹ̀wẹ̀ ẹja tún sún gẹ̀rẹ́gẹ́ gbogbo Liverpool may you never walk alone ó yá mi ò ní wẹ̀ tìfẹ́ mi sólà bá jàsá ṣe é rí lọ́wọ́ yìí àwọn agbábọ́ọ̀lù mẹ́wàá tán ní Anfield lọ́hùn wọ́n fẹ́ tà wọ́n gẹ́gẹ́ bó ṣe sọ ni ìyẹn jogging club olùkọ́ni wọn àwọn mẹ́wàá ń lélẹ́yìí látòrí Prime Kelea Adrian Joel Matip Nat Phillips Fabinho Nabideco Keita Alex Oxlade-Chamberlain James Mina Roberto Firmino àti Otto Melo gẹ́gẹ́ bó ṣe ń lọ láti bẹ̀ ààrẹ tètè gbogbo Napoli bí Èkó bó ló tún ṣe fẹ́ jẹ́ ṣe é mọ̀ pé lẹ́nu àìpẹ́ yìí ìròyìn tá a tún gbọ́ wúlẹ̀wúlẹ̀ ni pé ìpè gbé agbábọ́ọ̀lù Manchester United àwọn náà tún gbẹ́nu sí Victor James Osimhen wọ́n fẹ́ rà á àmọ́jú gbogbo ẹ lọ. Laurentiis ẹni tó jẹ́ ààrẹ káfàtàmọ́là fún gbogbo Napoli bí Èkó lọ́hùn ó ní kò jọ Victor Osimhen ní ìta o gẹ́gẹ́ bó ṣe wà lákọọ́lẹ̀ kẹ́ ẹ mọ́ gbọ́ra yín orílẹ̀-èdè Belgium láàárọ̀ ní wọ́n ti gba coach tuntun o tàlẹ́ntàn gbà kí lorúkọ rẹ̀ ó ń sọ nípa tani Domenico Tedesco ni Domenico Tedesco torí pé láàárọ̀ ní gangan wọ́n ti sáyẹn ẹ̀ òun ni ó mọ lórí ọ̀fẹ́ àǹtàǹfààní láti rọ́pò Roberto Mancini Roberto Martinez ẹnu mi àgò òun ni ó mọ rọ́pò Roberto Martinez o gẹ́gẹ́ bí olùkọ́ ní sàn-án orílẹ̀-èdè Belgium gẹ́gẹ́ bó ṣe lọ ẹ̀ẹ́dí àmọ́ kí dáadáa ó ń ṣọjọ́ ìbí lónìí agbábọ́ọ̀lù obìnrin nìyẹn nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United lọ́hùn ó ń sọ nípa tani Alessia Russo ṣe é rí ẹni gangan òun ló pé ọmọ ọdún 24 years of age lókè ìpẹ́ bó ṣe ń lọ nìyẹn lájà balẹ̀ láfikún nípa tí olùkọ́ni Belgium yẹn ní 2017 lọ́hùn òun náà ló tún jẹ́ olùkọ́ni fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Schalke àmọ́ nínú oṣù kẹta ọdún 2019 wọ́n ṣàkẹ́sí gbòòrò ayé bákan náà wẹ̀wẹ̀ ó tún wá gbàṣẹ́
ó tún wá gbàṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù RB Leipzig ní October 2021 bí nǹkan ṣe ń lọ nìyẹn ṣe rí àwọn coach tí wọ́n sàyìn láàárọ̀ òní wọ́n ń lọ bíi méjì mẹ́ta bákan náà ẹ̀wẹ̀ ikọ̀ tí Hoffenheim nínú ìdíje German Bundesliga lọ́hùn àwọn náà wọ́n tún ti gbé ta ni Matarazzo ni wọ́n ti gbé lágbètán gẹ́gẹ́ bó ṣe lọ Matarazzo lọ́wọ́ yìí àdéhùn ọdún 2 àtààbọ̀ òun ló ṣe pẹ̀lú ikọ̀ tí Hoffenheim gẹ́gẹ́ bó ṣe wà lákọọ́lẹ̀ nìyẹn ó yẹ láti bẹ̀ eré tètè mọ̀nàkàì ó tún gbéra tẹ́nì ó tún dín ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atletico de Madrid orílẹ̀-èdè Spain lọ́hùn àwọn náà lọ́wọ́ yìí wọ́n ní togun níṣẹ́ Kagla Soyuncu agbábọ́ọ̀lù kọtí Leicester City àwọn ó gbé lágbètán ni àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì Marcus Thuram agbábọ́ọ̀lù kan ti Borussia Mönchengladbach yìí wọ́n tún fẹ́ gbé òun náà kódà wọ́n tún pọ̀ ṣé ẹ mọ̀ pé lẹ́nu àìpẹ́ yìí ohun tá a tún gbọ́ wúlẹ̀wúlẹ̀ ni pé N'Golo Kante tẹ́yìn pè ní Kante N'Golo Kante agbábọ́ọ̀lù kẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea Atletico fẹ́ gbé àmọ́ bọ́rọ̀ ṣe ń lọ yìí wọ́n ti gbẹ́nu kúrò lórí N'Golo Kante o gẹ́gẹ́ bó ṣe jẹ́ yóò gbé lọ agbábọ́ọ̀lù tó wà nùkọ́ ti Benfica yìí tó ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn mò ń sọ nípa tani Nicolas Otamendi ọ̀tá 11 lọ́wọ́ yìí òun gangan ni wọ́n tún fojú sùn ni o àmọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Benfica wọ́n ní lọ́wọ́ yìí àwọn òṣètò àti pàdánù Otamendi gẹ́gẹ́ bó ṣe jẹ́ torí tá a bá ń sọ pé defender ó ní experience dáadáa Nicolas Otamendi orí ẹ̀ wà ń bẹ̀ ó dúró di bíbí ọ̀tá ni o gẹ́gẹ́ bó ṣe ń lọ nìyẹn lájà balẹ̀ lóní mọ̀nà wa ẹ̀já tún sún wájú sẹ̀ nínú kọtí Leeds United lọ́hùn-ún ṣe é rí lálẹ́ àná àti ń gbọ́ròyìn wípé Carlos Corberan òun ni ó wàá gbàṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni fún ikọ̀ ti Leeds United àmọ́ kò jọ mọ́ torí pé ikọ̀ ti West Bromwich Albion àwọn náà wọ́n takú wọn lé ní o wọ́n láwọn ò ní yọ̀ǹda rẹ̀ kódà gan iṣẹ́ tuntun àdéhùn tuntun míì wọ́n máa tún fún gẹ́gẹ́ bó ṣe jẹ́ ó yẹ gbogbo Madrid káfàtà alá Madrid Real Madrid bí ò ní fi yín sàwátì tí bá kò tú àmúlé yín ṣe é mọ̀ pé níjúrì lópin ọ̀sẹ̀ lọ́hùn àmọ́ lópin ọ̀sẹ̀ yìí nígbà tẹ́ bá lórí ọ̀fẹ́ àtàǹfààní láti máa gbá ìdíje final ìdíje ti Club World Cup ni o ìyẹn tẹ́ bá jáwé olúborí lálẹ́ òní ni o tẹ́ ẹ bá ti wín ìlàlẹ́ òní àjẹ́ pé lópin ọ̀sẹ̀ tí Bakotua òun náà yóò lórí ọ̀fẹ́ àtàǹfààní láti múlé fún yín gẹ́gẹ́ bó ṣe ń gbèsè mi létí Carlo Ancelotti olùkọ́ni Madrid bámbam òun lèmi náà ń jà yín sí bẹ́tà. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Paris Saint-Germain lórílẹ̀‐èdè Faransé lọ́hùn àwọn náà ti ń gbìyànjú ni stadium tuntun ajá balẹ̀ wọ́n tún ti fẹ́ kọ́ kẹ́ẹ̀rí bá ṣe ń gbèrò ní stadium yìí iléeṣẹ́ kan tó máa ń bá ní custodian nílẹ̀ Gẹ̀ẹ́sì lọ́hùn òun náà gbìyànjú àti gbésùmọ́ torí pé ààrẹ kan ti PSG lọ́hùn ó ń sọ nípa ta ni Nasser Al-Khelaifi ó ní gbogbo ọ̀nà gbogbo níṣẹ́ iléeṣẹ́ yìí àwọn náà máa wà in charge stadium wa gẹ́gẹ́ bó ṣe gbé sí mi létí. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea gbogbo fáǹsì Chelsea pátápátá yóò ní fi yín sàwátì yóò ní wẹ́ẹ̀tì Bákàrè Jamiu Jamo version number 1 Chelsea nìyẹn gbogbo Cameroon lọ́hùn. Ọ̀rọ̀ nípa Trevoh Chalobah agbábọ́ọ̀lù kan ti Chelsea ṣẹ́gbọ́ ikọ̀ ti PSG àwọn náà wà lórí ẹ̀ o wọ́n wà lórí ẹ̀ òun tó fi wà lórí ẹ̀ ni pé wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ gbé ní láti fi dí àyè kan àmọ́ lọ́wọ́ yìí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Inter Milan àwọn gangan báyìí ló ń bẹ lókè téńté tá a bá ń sọ nípa tíìmù tó ń dìjẹ̀gbà àti gbé Chalobah kúrò ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ikọ̀ tí Inter Milan lọ́wọ́ yìí orí wọn bẹ̀ẹ̀bẹ̀ ó kọjá kàsíàrà gẹ́gẹ́ bó ṣe ń lọ nìyẹn torí pé kúlẹ̀kúlẹ̀ gangan làwọn èèyàn gbìyànjú àti máa fojú sun àwọn ọmọ kalẹ̀ ni o. Ẹ̀rí bá ti ń nọ́tìsì wọn lọ́kọ̀ òjọ̀ kan yìí
ikú ń dẹ dẹ̀dẹ̀ ń dẹkú ni tó bá tó àkó gangan ní sàn-án láti máa ra gbá bọ́ọ̀lù lọ́kọ̀ọ̀kan ìjèjì kò ní strange sí wọn mọ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ àmọ́ olùkọ́ni fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea lọ́wọ́ yìí Graham Potter òun náà ti sọ̀rọ̀ òun ní àwọn pílẹ́yà mi lọ́kọ̀ọ̀jọ̀ kan wọ́n sì wà ní tààtì síbẹ̀ báwo tiẹ̀ jáwé olúborí tó jẹ́ pé ọmọ ayò òdòdó làwọn ta kán ìlẹ́nu àìpẹ́ yìí òun ní àmọ́jú gbogbo ẹ̀ lọ ìyẹn náà ní fà á àwọn ò ní lose guard gẹ́gẹ́ bó ṣe sọ ó yá láti bẹ̀ àwọn sàábẹ̀ mi ńláńlá dà lójú òpó. àwọn sàábẹ̀ mi lóòrọ̀ tòní àjọ tóní ibi tá a ti kọ́kọ́ gbé ni ìdíje ti NLO tá a bá ń sọ nípa abridge format tán fẹ́ lò ṣó máa pé àbí ò ní pè àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì bákan ní ẹ̀wẹ̀. Update nípa Èkìtì United nípínlẹ̀ Èkìtì lọ́hùn a máa tún jára wa bẹ́tà. agbábọ́ọ̀lù kan ti Manchester City lọ́hùn-ún ṣé ẹ rí bọ́ọ̀rọ̀ ṣe ń lọ fún Man City lọ́wọ́ yìí àwọn tíìmù lọ́kọ̀ọ́jọ̀ kan gbogbo èròǹgbà wọn ni pé ká yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ká lọ gbé Haaland wá sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn ká là kọ́kọ́ nù wọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid ni ibi tó dúró sí nìyẹn àmọ́ àwa náà ti mọ̀ bí nǹkan bá ṣe jẹ́ òye ẹ̀kọ́ ti Man City wọ́n já pọ́ìntì wọn ni o wọ́n relegate wọn ni o àmọ́ tó bá tà á kò náà àwọn àjẹkẹ́ mọ̀ ṣé ẹ mọ̀ pé lọ́wọ́ yìí wọ́n ti lọ gbà lọ́yà. bàá ṣe wá gba lọ́yà báyìí ibi tí nǹkan bá yọrí sí àmọ́ nírọ̀lẹ́ àná ohun tá a tún rí gbọ́ ni pé àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan nínú ìdíje líìgì tilẹ̀ Gẹ̀ẹ́sì lọ́hùn àdúrà tiwọn ni pé ká yọwọ́ kí láǹkó ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Man City kúrò pátápátá ni nínú ìdíje líìgì tilẹ̀ Gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bó ṣe lọ ó yẹ láti bẹ̀. Jadon Sancho àti Marcel Sabitzer ọmọ tuntun àjà àbálẹ̀ yẹn nínú ikọ̀ tí Man U lọ́hùn ìrètí wà wípé lálẹ́ òní ó ṣeé ṣe ni mọ̀nàkà ẹ̀ káwọn méjèèjì kí wọ́n tún start fún Man U ni o nígbà tó bá ń kojú ikọ̀ ti Leeds United gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé òun lèmi náà ń jà yín tán lóní belenja lóní tíntín. Ọbámiyangi Mr. Miyangi agbábọ́ọ̀lù ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea lọ́hùn ṣẹ́ẹ́rẹ́ àwọn bandit nílẹ̀ Gẹ̀ẹ́sì lọ́hùn ohun tí wọ́n ń sọ fún ni pé ṣẹ́ẹ́rí lọ́wọ́ yìí ìgbésẹ̀ tó gbé láti wá sún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea wọ́n ló kù díẹ̀ káàtó ẹni kí n já yín tán ṣe bẹ́yìn náà mọ̀. ṣe bẹ́yìn náà mọ̀ wípé Ọbámiyangi lọ́wọ́ yìí inú àwọn squad list Chelsea tí wọ́n jọ gbá ìdíje ti UEFA Champions League kò sí mbẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ èyí ò kì í ṣèròyìn mọ́. wọ́n ní ìran yín létí ni àwọn sábẹ́ mi dà ṣọ́ọ̀tì wà lójú òpó bí ò ní fi yín sàwá tí mo kí yín ẹkú dédé àsìkò yìí mo kí yín ẹkú ojúmọ́ ẹ káàárọ̀. ẹ kú ojúmọ́ ọdún ẹ káàárọ̀. ṣàlàfíà ni mo bá yín sà. alájà làwà àti gbogbo àwọn tó ń gbọ́ wa ní àárọ̀ yìí mo kí gbogbo àwọn ará Ìbàdàn Ọ̀yọ́ lápapọ̀ orúkọ tèmi ni Ọlámídé àwọn ìfáàní ìṣọ̀kan ti di pọ́ǹdì. The Pundit ọ̀gbẹ́ni Muftau Adéwálé dà sáwọn náà ti wà online. bẹ́ẹ̀ni mo kí ẹ kú ojúmọ́. ṣàlàfíà làbá yín. mo kí gbogbo olólùfẹ́ ètò ìdánlọ tí wọ́n ń gbọ́ wa káàkiri nílẹ̀ Ọ̀yọ́ síta àti Nàìjíríà lápapọ̀. ó dà kò ní
ní bàjẹ́. ọ̀gbẹ́ni Pundit pápápá ẹjẹ́ wo fọ́máàtì tí àjọ tó mójútó ìdíje líìgì ìpele kejì lẹ́wà Nàìjíríà NLO tán fẹ́ lò abridge format ṣó máa pay àbí kò ní pay. ẹ ṣe olóòtú bíi NLO wa ìyẹn second division ti Nàìjíríà tó máa bẹ̀rẹ̀ ní 3rd of March ọdún tá a wà yìí. ọjọ́ kẹta oṣù kẹta. ọjọ́ kẹta ó máa bẹ̀rẹ̀ ńgbà yẹn. super big league ní fọ́máàtì tí wọ́n gbé kalẹ̀ ní AGM tí wọ́n ṣe ní ọjọ́ mélòó kan sẹ́yìn. ṣùgbọ́n gbogbo nǹkan tí wọ́n sọ ní AGM yìí ó máa gbá tí mo jẹ́ sí Congress NFF bá ti pàṣẹ. ṣùgbọ́n wọ́n ti dá lábàá wípé fọ́máàtì àwọn kọ̀ọ̀kan báyìí òfin àti gbogbo ẹ̀ka fẹ́ ṣe òun ni wọ́n ti mú papọ̀. àjẹrí wípé fọ́máàtì tí wọ́n fẹ́ ṣe wọ́n ní 8 group ni wọ́n máa jẹ́ lápapọ̀ ní NLO. ọ̀gá bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà àwọn tó bá súnmọ́ NLO wọ́n á mọ̀ wípé a ní Southern Conference àti Northern Conference. ibi tí àdèmá ní Southern Conference C1 and C2 Northern Conference C1 A1 and C2 bá ṣe máa ń lè yẹn ṣòwò kọ́ máa mẹ́rin ṣùgbọ́n ní tí wọ́n fẹ́ sọ́ di mẹ́jọ a máa ní Northern Conference A1 A2 A3 A4 Southern Conference C1 B2 B3 B4 àjẹ̀mọ́ pé àwọn fọ́tífọ́tì tó máa kópa nínú NLO lọ́tẹ̀ yìí tó wọ́n máa gúúpù wọn wọ́n ti máa gúúpù wọn sí ìtọ́ wọ́n rẹ̀ tí ì ṣe draws wọ́n ti ṣe any system tó máa tó ọ̀sẹ̀ méjì sí ibi tá a wà yìí sí ẹ má bínú máa tó bí ọjọ́ méjì sí kí líìgì bẹ̀rẹ̀ ni wọ́n máa ṣe system tó máa jáde kí gbogbo èèyàn lè rí àwọn tó wà ní gúúpù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀rẹ̀ tí kò jẹ́ ká tún mú sọ́tọ̀ tó ṣe kókó ni wípé wọ́n ní òyìnbó tí wọ́n lò fún responsibility lọ́ọ́ ṣe máa group lọ́ọ́ ṣe máa lo lọ́ọ́ ṣe máa gbọ́pọ̀ bí wọ́n ṣe súnmọ́ra sí. so lóhun tíìmù tó wà ní Èkìtì United tí tíìmù kan náà bá wà ní àti tíìmù tó wà South West àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló máa wà ní ibì kan wọ̀ ní lẹ́kọ̀ọ́ dìnà síra wọn láti bàjẹ́ kí ọ̀rọ̀ gbé afẹ́ travel afẹ́ kí wẹ̀ kò ní ìṣòro. àwọn kan bẹ́ẹ̀ wà lára advantage format tọ́fẹ́ gbà tọ́fẹ́ ṣe é sìn ó wà lára ẹ̀ ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ wò náà tó tún ní ètò àti format tọ́fẹ́ ṣe máa jẹ́ kó le sí. a ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní FPSL a ní FPSL ń sìn àwọn tíìmù lọ sí èwe always gẹ́gẹ́ ìṣọ́ra tó wà lókè tábìlì ti group A ti FPSL ó ti win ní 2 away matches. nǹkan tó mì ní sí pé a ní máa rí gbogbo wípé home gate tó bá ti play wọ́n ní wàá win ẹ̀ gbogbo ti pọ̀ lọ́dọ̀ gbogbo ò win ẹ̀ yàtọ̀ wà bẹ́ẹ̀ sí torí àwọn òfin gan tí wọ́n tún sílẹ̀ ní wípé tí o bá lọ any match official wọ́n máa yọ 3 points àti goal 3 fún òṣèlú tí àdẹ̀mọ́ nǹkan tí àwọn points yẹn mì. wọ́n tún sọ wípé tó bá pè kẹ́ni rù wọ́n sì bá àwọn fans yẹ ọkọ̀ púpọ̀ gbọ̀wọ̀ kúrò tíìmù gbogbo kúrò ní stadium yẹn pátápátá wọ́n dẹ̀ mẹ́tọ̀ wípé gbogbo matches tó bá play ni kí every club gba team láyè láti mú kámẹ́rà wá tẹ́ bá mọ ẹgbẹ́ kọ̀ọ̀kẹ́ bá mọ NLO ìgbọ̀ngàn tó wà mẹ́rin wípé wọn kì í gbà kí wọ́n gbé home team kì í gbà kí èwe team tó gbé kámẹ́rà wá bẹ́yẹn ó wà lára àgbọ̀ tó máa bà kí wọ́n ní sí wọ́n ní àti ohun àti ìwé kíkí tẹ́ bá ti ń lọ ẹ máa lo kámẹ́rà ṣùgbọ́n àti ìwà mọ bí àwọn clubs yẹn ṣe wọ́n káwọn clubs mi wà tó jẹ́ pé wọ́n ní facility ní ìmọ̀ Yorùbá tí màá lo wọ́n ní. wọ́n láwọn àmúyẹ àwọn èlò tán lè lò. láti provide nǹkan bí kámẹ́rà àti live stream àti kọ́ńtẹ́sẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àìsẹ̀ bẹ̀rẹ̀ ni. ara àwọn tó wà ìjáde NLO wọ́n sọ̀rọ̀ ní àìpẹ́ tó sọ wípé ó ní àwọn mọ̀ pé nǹkan táwọn fẹ́ ṣe ní ó le ìdí tí wọ́n dẹ̀ fẹ́ ṣe àbíjì tó fẹ́ ṣe àbíjì ní NLO kò ṣe nǹkan tó le wọ́n wo European league àti gbogbo àwọn league tí wọ́n gbá. báwọn náà ṣe ń ṣe gbogbo olóṣù àwájú Nàìjíríà tábàwò Premier League wọ́n ti gbá 16 matches already more than 16 matches gan ní Premier League àtàwọn league tó kù àdẹ̀ tí ìbẹ̀rẹ̀ ń tiwa láti sọ wípé afẹ́fá wọn àti wípé agbẹ́tọ̀ pẹ̀lú time wọ́n lò bẹ́ẹ̀ agbọ́dọ̀ ṣe àbíjì tí gbogbo nǹkan tó plan tó bá bọ̀ sí tí ò bá sí wípé ìjà ṣẹlẹ̀ ń bì kan kíní kan ṣẹlẹ̀ ń bì kan wọ́n kò fún match kan bì kan tó ṣe é ṣe kó jẹ́ wípé by the time tí a máa parí league ó máa jẹ́ àgbà sí àwọn
àwọn tó wà ní other league tó rú European league àti irú South African league gbogbo league tó kù a máa bá wọn lẹ́nu ẹ̀. ó dà kò ní bàjẹ́ ọ̀gbẹ́ni Muftau Adéwálé pápápá ẹ jẹ́ wò torí pé lálẹ́ àná ìròyìn tá a rí gbọ́ ni pé orílẹ̀-èdè Chile, Argentina, Uruguay àti Paraguay àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n fẹ́ jùmọ̀ gbàlejò ìdíje World Cup 2030 níwòye yín kílẹ̀ rí sí ṣó fine àbí kò fine. níwòye nǹkan tó dáa nù lórí tá a bá wò ní ẹkùn ìwọ̀ South America ní àwọn kọ́ńtì mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n dárúkọ Chile, Argentina, Uruguay àti Paraguay. Uruguay ní kọ́ńtì orílẹ̀-èdè alákọ̀ọ́kọ́ tí wọ́n bọ́wọ́ sí ìdíje àgbàlá ayé ní 1930. tó wọ́n dẹ̀ wò wípé ìkíní bá lè padà wá sí ọ̀dà àwọn káwọn fi celebrate dáadáa pé inú àwọn máa dùn. so nǹkan tó wá fẹ́ jẹ́ ìdíwọ́ fún nígbà yẹn ni wípé táwọn nìkan bá ní káwọn fún lọ́dọ̀ fífa wípé káwọn ó lè mọ ìjà mọ́ wọn lọ́wọ́ ó lè já mọ́ wọn lọ́wọ́ pé àwọn bọ́ọ̀lù ni wọ́n bá padà so ní wàá wò pé ní ẹkùn South America tí àwọn náà káwọn pọ̀ lọ so sábà pọ̀ lọ àwọn bọ́ọ̀lù mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn bọ́ọ̀lù mẹ́tẹ̀ẹ̀ta tó lẹ́kùn yẹn tó bá ti tó ẹ̀wọ̀n so àgbègbè wọn náà ni wọ́n máa jọ máa ni wọ́n ó jọ kù ṣe so àwọn tó dẹ̀ ń sojú South America tó dúdú South America tó jẹ́ àwọn tí mójútó bọ́ọ̀lù níbẹ̀ náà àwọn náà fọwọ́ sí pé kí fíbà ó ràn àwọn lọ́wọ́ wípé kọ́ńtì kékeré ní kó bọ́ọ̀lù. so àwọn kọ́ńtì mìíràn tó yẹ tó ń gbé ìmọ̀pọ̀ náà bẹ́ẹ̀ gbọ́dọ̀ fáwọn náà bẹ́ẹ̀ wù sí Portugal pẹ̀lú Spain ní Europe. in fact ní Africa wájú ìdáyé náà àwọn kọ́ńtì Morocco náà sọ pé àwọn náà bẹ́ẹ̀ wù pẹ̀lú Saudi Arabia pé káwọn lọ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn náà kù ṣe tí ìrẹ̀ rí kó dáa tó fi máàkì wá àwọn ọdẹ tí wọ́n ti gba World Cup. bẹ́ẹ̀ni ó dà ọ̀gbẹ́ni Pundit ṣẹ̀ṣù wà ń bẹ̀. ẹ̀kọ́ tí mo rí ni pé ó dáa mo ní kó dáa tó bá lè ṣe fún wọn ó fi celebrate dáadáa fún wọn. ó dà ọ̀gbẹ́ni Pundit ṣẹ̀ṣù wà ń bẹ̀. mo gbọ́ yín lókè. mo ń bọ̀ ajá àbálẹ̀ kan ti wà nílẹ̀ ẹ jẹ́ n sáré fọ̀n sí gbòòrò ayé mo ń padà bọ̀ à ń padà bọ̀. ìpẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ezimina àwọn náà ti gbìyànjú Olivier Giroud agbábọ́ọ̀lù wọ́n tún fẹ́ fún láàdé omi kó dà gan kó tó dìrọ̀lẹ́ òní Olivier Giroud àti ẹjẹ̀ǹtì ẹ̀ làwọn méjèèjì wàá jọ jókòó nípa àdéhùn náà ṣé ẹ mọ àdéhùn eléyìí nǹkan tó tírígà rẹ̀ ni pé ìgbà tó kù gẹ́gẹ́ tó kí ìpele káràkátà mídòmídò fèrèsé ojú ọjà kókó gbà wọlé ìpẹ́gbẹ́ agbábọ́ọ̀lù Everton wọn náà fẹ́ gbé Olivier Giroud láti ìgbà náà àwọn àgbààgbà tí tún jẹ̀sẹ́ bí ọ̀la nínú kọ́tí símìnà lọ́hùn àwọn náà ti mọ́nítọ̀ movement lọ́kùnrin kò tó pé ọmọdé yìí wọ́n ní tó bá lọ kò ní dáa tó gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn lájà balẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń wọlé ó ń lèmi náà já yín sí bẹ́tà. àwọn agbáwọ́dà ṣọ́tún ti wà ń bẹ̀ ọ̀gbẹ́ni Pundit ẹ̀lú ọ̀gbẹ́ni Pundit ṣẹ́ ti wà ń bẹ̀. mo gbọ́ yín lókè. ọ̀dà ẹjẹ́ gbéra pápápá ẹjẹ́ òbí nǹkan ṣe ń lọ fún ìpẹ́gbẹ́ agbábọ́ọ̀lù Manchester City wọ́n ti lọ gba àgbà lọ́ọ̀yà kan tó jẹ́ pé agbẹjọ́rò ńlá ni tó mọ ẹjọ́ jẹ́ dáadáa tó sì mọ ẹjọ́ defend dáadáa ẹjẹ́ wo ohun tó ń ṣẹlẹ̀ sí Man City lọ́wọ́ yìí tó bá ní kán yọ pọ́ìntì wọn àwọn kan faramọ́ kán yọ pọ́ìntì wọn àwọn kan ní pé kán yọ wọn kúrò pátápátá kúrò nínú ìdíje líìgì tilẹ̀ Gẹ̀ẹ́sì níwòye yín Man City kí ni kó ṣẹlẹ̀. Man City níwòye yín kí ni kó ṣẹlẹ̀ sí wọn ṣé kán yọ pọ́ìntì náà àbí kán yọ wọn kúrò nínú ìdíje líìgì tilẹ̀ Gẹ̀ẹ́sì. bí ẹ bá wo ẹjọ́ olóòtú ẹ bá wo ẹ̀sùn sí àwọn Premier League ọ̀kà sí ọ̀rùn Manchester City. nínú ìgbésí wọn fi sí ìka sí àwọn èèyàn rí wọ́n fi yé wa wípé over 100 charges ní Manchester City ti submit financial birthday rule breaching. àìpé wọ́n rú òfin bí wọ́n ṣe ń náwó ní Premier League àti wípé owó tí Manchester City ná ju owó tó ń pa lọ ó wà lára ọ̀pọ̀ tó ti yẹ dẹ̀ rí ní Premier League òun gbọ́dọ̀ ná ju owó tó ń pa lọ. gẹ́gẹ́ bí ìgbà tí Premier League sọ wọ́n ní Manchester City wọ́n ti ná ju owó tó ń pa lọ. tábàdì àwọn tí 2020 nígbà tí UEFA náà wá tí wọ́n sọ wípé Manchester City wọ́n kò sí wọ́n bá
àwọn kúrò ní federal ní catholic fún ọdún méjì wọ́n fà wọ́n ní 30 million euro ṣùgbọ́n wọ́n lọ sí court of arbitration Manchester City wọ́n ìdé ìsìn ṣùgbọ́n wọ́n ní court of fine 10 million instead of 30 million ṣùgbọ́n Premier League ṣe padà ń sè wọ́n lè sọ wípé Manchester City ẹ̀sùn pọ̀ lọ́rùn wọn àtọ̀sí wípé wọ́n owó tí ó wà lọ́wọ́ wọn lọ wọ́n tún ṣe tó sọ wípé fún mánéjà àwọn ìgbà kan Roberto Mancini tó yẹ tọ́lọ fún wọn fún gbà yẹn tọ́lọ fún Roberto Mancini nígbà tó wà ní ọ̀dọ̀ wọn ẹ̀sẹ̀ òṣèlú ètò ìsìta lọ sí káwọn tí àwọn tó wà ní ọ̀rọ̀ ètò ìnáwó tí wọ́n rí lọ wọ́n sọ owó wọ́n sọ lọ́ọ̀kù owó ọtún sọ pé àwọn fílẹ̀ àfọwọ́ àti ṣọ́ọ̀bù ọ̀tún jẹ́ wípé sáláì tí wọ́n sọ fún wọn ó pọ̀ ju nǹkan tí wọ́n kọ síta lọ àti wípé àwọn tí wọ́n ṣe ń ra àwọn ọmọ kékeré sí akẹ́dẹ́mì ọ̀nà ẹ̀kọ́ ni wọ́n gbà. ẹ̀ka lè fún ọdún fi ẹ̀sùn kọ̀ wọ́n lọ́rùn wípé nígbà tí àwọn ṣe investigator Manchester City wọ́n jẹ́ kí wọ́n ṣe investigator yẹn dáadáa wọ́n fún ọ ní information tí wọ́n fẹ́ òun wọ́n ti fi síta ṣùgbọ́n Manchester City wọ́n ti wà ní rògbò rí ṣùgbọ́n àdìsọ́jọ́ ìfọ̀tọ́ wà sí ó jẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ pé ẹ̀sìn yìí pọ̀ gan àti wípé bẹ́ẹ̀ tó bá ti pọ̀ sílé máa ń le fún ọ láti jẹ́ kí wọ́n rí ànàbáyọ̀ sí ṣùgbọ́n lọ́yà tí wọ́n gbà ó jẹ́ ìpínlẹ̀ pé mọ̀ ọ̀pá ẹ̀jẹ̀ yìí àwọn ń lò bí wọ́n tí ìsọ wípé wọ́n duty allegedly ìrè ló ní kí káwọn lè mọ̀ pé wọ́n tí ìwà duty wọ́n fẹ̀sùn kàn wọ́n. tí bá ti bá lọ sí kóòtù tí wọ́n bá dẹ́kun ọ̀rọ̀ evidence wọn sí ọwọ́ Premier League wípé ìtúsẹ̀ sọ́tẹ̀ sí òun tó sọ wọ́n á ti yọ ṣùgbọ́n tí wọ́n bá yọ a lè gbọ́ pé wọ́n relegate wọn sí championship a lè gbọ́ pé wọ́n relegate wọn sí league 2 league 1 ibikíbi wọ́n lè dìjọ́ pọ́ọ̀tù wọn lókìrìkì kan ló lè jẹ́ Manchester. ó dà kò ní bàjẹ́ ẹjá mọ yọ̀ǹda yín ọ̀gbẹ́ni Mufta Adéwálé ìpàdé tó di ọ̀la nìyẹn torí àkó wa ẹ ṣeun bí ojú ọ̀nà ẹ ṣeun bí ojú ọ̀nà ẹ ṣeun gan. òye gbàgbà torí àkó wa àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ lélẹ́yìí lálẹ́ òní tó bá dàgbọ́ mẹ́sàn-án alẹ́ òní kége ìdíje líìgì tilẹ̀ gẹ̀ẹ́sì lọ́hùn ìpè gbé agbábọ́ọ̀lù Manchester United wọ́n máa wà nílé wọn ní Old Trafford láti gbàlejò Leeds United bákan náà ẹ̀wẹ̀ aago mẹ́sàn-án alẹ́ òní gangan ó kù fẹ́rẹ́ ń jógi fẹ́rẹ́ ń jóńjò ìdíje DFB Poker ìpè gbé agbábọ́ọ̀lù Bochum àti kọtí Borussia Dortmund ní Club World Cup lálẹ́ òní Al-Ahly àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid ìyẹn gangan lálẹ́ òní aago 8 ni ó wáyé ìdíje Coupe de France lẹ́ni bákan náà 6:15 ni wọ́n gbà Olympique de Lyonnais àti ikọ̀ ti Lille gẹ́gẹ́ bó ṣe lọ. ó yá ní báyìí Fiorentino Perez ẹni tó jẹ́ ààrẹ ká àbàtàmọ́là fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid lọ́hùn ó ti wà ní Rabat níbi tí wọ́n ti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ náà gangan gẹ́gẹ́ bó ṣe ń lọ sẹ́ lẹ́jà balẹ̀ òun lèmi náà ń jà yín sí bẹ́tà. ẹ̀yin ẹ̀yẹn wálé ẹ̀yin náà ẹ lórí ọ̀fẹ́ àtàǹfààní láti gbẹ̀rù torí pé ọjọ́ ti ń lọ nìyẹn wẹ́rẹ́ di wẹ́rẹ́. ẹ jẹ́ sí ojú òpó lẹ̀ 0704 70 00 911 0704 70 00 911. hello mo kí yẹn kó ojúmọ́ ẹ káàárọ̀ hello. hello ẹ káàárọ̀ ẹ kó ojúmọ́ ìdí o. ẹ ṣeun bá mi ó kọ́ yín bọ́lẹ̀ tí ń pè mí ikọ̀ wo lẹ̀ ń jà fún sà. bí èṣù ìtajà ọba àwọn kọ́là ló ń sọ̀rọ̀ láti Àkúrẹ́ lóńdó. láti Àkúrẹ́ lóńdó state. hello. hello ṣe ń gbọ́ mi mo ní látàkúrẹ́ la ti ń pè. kò ní bàjẹ́ orúkọ yín sàlẹ̀kùnrẹ́rẹ́. ní èṣù ìjayà ọba àwọn kọ́là ló ń sọ̀rọ̀ látàkúrẹ́. kò ní bàjẹ́ ṣé ń gbọ́ mi sà. à ń gbọ́ yín èmi gbọ́ yín ìgbẹ́jú kílẹ̀ ó kílẹ̀ ń bíbá ipa mò ń gbọ́ yín. ẹ jẹ́ wo ìdíje. ó yá mò ń gbọ́ ìdíje. ẹ jẹ́ wo ìdíje àjùmọ̀ host eléyìí tí wọ́n fẹ́ tó fẹ́ wáyé ní ọdún 2030 ìyàwó lẹ́yìn kọ sí kí ni ìwòye yín nípa ẹ̀. ẹ kò sí tuntun náà bẹ́ẹ̀ ṣèbí wọn ṣẹ̀ṣẹ̀ máa èdè tó fẹ́ gbá yẹn gangan ni kí wọ́n rí i pé wọ́n múra. torí ẹ mọ̀ pé ọ̀rọ̀ wọn kọ̀ bó kò kí ń ṣe àwọn líìkì kéékèèké tí kọ́ńtì kan pàtó tí kò fẹ́ dáyà dé kó má di pé àdé end of the tó bá. wọ́n já kó mbẹ́. èmi kọ́ ni mo já ojú òpó ló kọlura wọn. 0704 70 00 911 lójú òpó náà. hello mo kí yẹn kó ojú mẹ́ káàárọ̀ ọjọ́ ń lọ. hello. hello. mo kí yẹn kó ojú mẹ́ káàárọ̀. ẹ
ẹ káàárọ̀. Yes sir. àṣìní àtọ́yẹ̀dì ló ń sọ̀rọ̀ láti Edo State. Láti Edo State. Ìlú wo gangan lẹ́dọ́? àwọn akíkẹ́ẹ̀tì ni wà kí yẹn kú iṣẹ́ o. Kò ní bàjẹ́. Ikọ̀ wo lẹ̀ ń tẹ̀lé sà? Ikọ̀ wo lẹ̀ ń tẹ̀lé? Liverpool ni mo ti wà lórí Facebook yẹn gan Liverpool ni. Kò ní bàjẹ́, mi ò ní fi yín sàwátì, ẹ ṣeun gan bá mi. Ẹ ṣeun gan sà, ẹ ṣeun gan sà. Ẹ jẹ́ máa lọ fún tòní, oníyẹn ṣe ọlọ́bẹ̀ ṣe, kò ní bàjẹ́. Tó bá tún di aago 11 ìyálẹ̀ta ọ̀la, ká tún jọ gbẹnu sí i. Olúṣọlá Àlàbí ìjọba sport ló kọ́ tèmi Àdìgún Òòṣà. Ìjọba sport káàkiri àgbáyé káàfàtà ọ̀gá ńlá sport. The brand ambassador fún gbogbo ilé. Lẹ́yìn ètò lórí ìtàkùn Twitter lọ́hùn, Instagram àti Facebook àti TikTok. Ẹ ṣáà ti tẹ̀ síbẹ̀. Ìjọba sport wà lẹ́ẹ̀fi wà kàn bẹ̀. Ó yá jí má sùn gbẹ̀sẹ̀. Màá má jẹ́ kankan náà gòsì ẹlẹ́sẹ̀ báyìí fọ̀ náà ó dọ̀la.